Ah, a tún kí gbogbo ẹ̀yin èèyàn wa pátá níbi tí ẹ ti ń wò wá. Activist is will always be an activist, but I am a prophet. I am a spiritualist. I run a spiritual church. Ṣé èmi sí mo kúrò nínú ìránṣẹ́ Ọlọ́run tó máa parọ́ ohun tó ń ṣe o. I run spiritual church. I do spiritual things for whoever tí wọ́n bá sì gbàgbọ́ nínú rẹ̀ ni o. That's it. Kì í ṣe gbogbo èèyàn. Àwọn tó bá gbàgbọ́ nínú ẹ̀ tó bá tọ̀ wá wá àṣẹ ohun tí wọ́n fẹ́ fún wọn nípasẹ̀ agbára Ọlọ́run. So therefore, an activist is always an activist. Àwọn èèyàn ló ń wò wípé I am a blogger or à ń bà orúkọ èèyàn jẹ́, à bà orúkọ ẹnikẹ́ni jẹ́. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí èmi bà orúkọ ẹnikẹ́ni jẹ́. Ohun tí èmi rí báyìí òun ni mò ń sọ. Àti ohun tí Ọlọ́run sọ fún wa pé ó máa ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá, ẹ̀yin àwọn ará wa l'Amẹ́ríkà, ará wa ní Canada, ará wa ní Europe àti ní gbogbo orígun mẹ́rin àgbáyé, ó jẹ́ kẹ́ ẹ ti mọ̀ mí pé mi ń báyàn mú fake. And gbogbo prophecy mi yìí, ohun tó wá ń dùn mí jù ni wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ tán, wọ́n kì í bá mi gbé síta. Kọ́ ni bàbá yìí ti sọ nǹkan báyìí o, bàbá yìí ti sọ nǹkan báyìí o. Ohun tí mo wá rí níbẹ̀ náà ni pé ọ̀tá ó pọ̀ ju enemy lọ. Bẹ́ẹ̀ ni, ọ̀tá pọ̀ ju enemy lọ. Ṣùgbọ́n àwa ò kíà lórí ọ̀rọ̀ Tinubu. Òun ni Ọlọ́run tó rán mi sí ẹ̀yin èèyàn yìí. Gbogbo ìwọ tí onílàákàyè, bá mi fi làákàyè jẹ́ ká jọ tó rìn ìrìn àjò yìí. Èèyàn lòun máa ṣe, ó dórí ipò tán, láàárín ọdún méjì ìlú bàjẹ́ pátápátá. Ìlú ti bàjẹ́, wàláì. Ṣùgbọ́n ohun tí ó máa ń jẹ́ kàyéfì fún mi ni wípé ṣé orí àwa ọmọ Nàìjíríà, sórí wa ti dọ́ta ni tí a ò mọ ẹ̀tọ́ wa. Mo sọ fún ẹ̀yin lẹ gbọ́, nígbà tí ìránṣẹ́ yìí máa wọlé, Olúwa sọ wípé Tinubu ò ní wọlé. A dẹ̀ sọ jáde pé Olúwa ló sọ bẹ́ẹ̀. Ó mọ̀ pé ohun tó Olúwa bá ti sọ kò ṣeé yí padà. Ó dẹ̀ nídìí. Ìdí tí kò ṣe lè wọlé òun ni gbogbo yín ti ń fojú rí báyìí o. Ìlú ti dàrú. Ìlú yìí ti bàjẹ́. I am not an activist. I'm a prophet. And I say what God asked me to say. Àwa ò kíà pé tẹ́ ẹ bá ní ẹ fẹ́ wá gbé àwa. Àwa ò lè sá lọ nílé bí àwọn kan. A máa dúró. Ṣùgbọ́n ẹ ò lè di èmi lẹ́nu. Màá máa jáde gbogbo ìgbà láti lè máa sọ. Tẹ́yìn èèyàn wa ò bá wá gbọ́. Nígbà tí ìyà ẹ̀ bá ti ń jáde, ẹ máa jẹ̀yà ẹ̀. In a big time ni o, ẹ máa jẹ̀yà ẹ̀ big time. Olúwa dẹ̀ sọ bẹ́ẹ̀ pé kò sí bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ tí mi ò ní máa kọ̀nẹ́ẹ̀tì ẹ̀yìn yẹn padà tó Olúwa ti sọ̀rọ̀. At the end of the day, ó wọlé. Lẹ́yìn tó wọlé, àwọn èèyàn ń pè wá pé ojú wa ti já, ṣèbó ti wọlé. Mo dẹ̀ ń jẹ́ kó yé wọn. Ẹ̀yin náà lọ béèrè lọ́wọ́ bàbá yín tó bá wọlé ní tòótọ́. Olúwa ò lè sọ kó má rí bẹ́ẹ̀. Ohun tó Olúwa bá wí ó ti confirm ni. Bàbá yín ò wọlé. Bàbá yín yí gbogbo ẹ̀, wọ́n bà gbogbo ẹ̀ jẹ́, wọ́n scatter gbogbo ẹ̀ ni.
bàbá yín ò nílé tó fẹ́ wọ̀, bàbá yín rígi igbó ló fi wọlé, bàbá yín Tinubu dàtà bẹ̀rẹ̀ sí ń bá wọn fà ọ̀rọ̀ yẹn lọ́lẹ̀, wọn àtáàkì wa mọ́ lórí ẹ̀. Now olúwa ní Nàìjíríà máa pín, olúwa ní Yorùbá ó máa jáde lára wọn. Tí Yorùbá bá dẹ̀ ti jáde, ṣebí Ìgbò ti jáde, yes, Haúsá náà ti jáde nìyẹn, yes. Olúwa wa ń sọ bẹ́ẹ̀ bí mo ṣe ń padà sẹ́yìn, ó ń sọ wípé àwọn olórí òun ò ní jẹ́ ká lọ o, by force la lè fi kú òun bẹ́ẹ̀. Ókè, kí la fẹ́ ṣe? Ó ní àfitẹ́ ẹ bá jagun. Ẹ jẹ́ kí n sọ fún yín, kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ l'Amẹ́ríkà ń sìn tí gbogbo ọmọ Amẹ́ríkà ti jáde nítorí pé wọ́n rí i pé ohun tí Trump ń ṣe lọ́wọ́lọ́wọ́, ohun tó máa dojú ọrọ̀ ajé ìlú yẹn bolẹ̀, tó máa ba ìlú yẹn jẹ́, òun ni Trump mọ́ wọlé lọ́wọ́lọ́wọ́. Kí ló wá dé? Ẹ̀yin ọmọ Nàìjíríà tí ẹ ò lè jáde. Tinubu ń ṣe ohun tí Nàìjíríà máa fi bàjẹ́. Tinubu ń ṣe ohun tó jẹ́ wípé àwọn àrọ́mọdọ́mọ wa sì máa jẹ̀yà ẹ̀. Kí ló wá dé tí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ò lè jáde ní ohun kan, in one voice, kẹ́yin ọmọ Nàìjíríà kẹ́ ẹ jáde tán ní ohun kan. Ẹ̀pọ̀n ni mò ń sọ nígbà tá à ń ṣe struggle kan, mi ò fẹ́ máa dárúkọ wọn, gbogbo wọn pátá ọ̀dàlẹ̀ ni wọ́n, so therefore mi ò fẹ́ máa dárúkọ wọn in anything. Gbogbo wọn pátá ọ̀dàlẹ̀ ní gbogbo wọn. Tá à ń ṣe struggle yẹn pé àfi tẹ́ ẹ bá ja ogun. Now sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ṣé kì í ṣogun lẹ máa jà? Sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ṣé kì í ṣe wípé ẹ máa padà dìde tán? Ṣùgbọ́n a ò rí wípé ẹ fẹ́ dìde tán rárá. Ṣé kì í sọ kọ́kọ́ fún yín, gbogbo ẹni tó ń wò mí? Ara iyẹ̀pẹ̀ dredging ara nínú bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní 260,000 naira iyẹ̀pẹ̀ dredging 30 ton tara. Nígbà tó di ọ̀sẹ̀ tó kọjá, àárín ọ̀sẹ̀ tó kọjá sísìnyí, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ pé àwọn máa bẹ̀rẹ̀ sí ń ta iyẹ̀pẹ̀ dredging ní 310,000 naira. Àwọn mọ́tò tó fẹ́ gbé. Listen, ẹ̀yin ọmọ Nàìjíríà, àfi tẹ́ ẹ bá gbóhun tó lù wá sọ. Gbogbo atótónu tá à ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì yẹn, tó pé ẹ fẹ́ máa gba owó YouTube, ẹ fẹ́ máa gba owó Facebook, ìdátẹ̀ ń pariwo yẹn kó lè sọ́ọ̀fù ọ̀rọ̀ ilẹ̀ yìí. Àfi tí ẹ̀yin ọmọ Nàìjíríà bá jáde tán. Tọ́mọ Nàìjíríà ò bá ti jáde tán, Nàìjíríà yìí máa bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Táníkà máa ṣerú gbẹ̀yìn ni. Ṣebí táníkà sì ń lọ jẹ́jẹ́ tó ń padà sílé ẹ̀ jẹ́jẹ́. Táníkà máa ṣe ẹrú gbẹ̀yìn ni. Okòwò ẹrú tí àwọn bàbá wa ṣe ń gbà yẹn tó kó wọn lọ sí UK, kó wọn kiri, ó máa tó bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìran tí Ọlọ́run fi wọ̀n mí. Á bẹ̀rẹ̀ in big time. Nígbà tí táníkà ò bá lè up to mọ́, táníkà máa lọ fi ara ẹ̀ ṣe ẹrú pátápátá ni. Ibi tí Tinubu, pírẹsidẹ́ǹtì yín Tinubu tó ń bá ìlú yìí lọ báyìí. Now dredging tá à ń sọ yìí, níbi tí wọ́n ti ń wà, kò ṣe pé iyẹ̀pẹ̀ ò sí ń bẹ, iyẹ̀pẹ̀ sì wà ń bẹ. Àwọn ọkọ̀ tó ń gbé náà ló ń gbé. Kí wá nìdí tí dredging máa fi jáde rù láti 260,000 tó làwọn fẹ́ tà ní? Ṣé dredging táwa èmi yìí ṣì ra dredging nínú ayé yìí tí mo wà Nàìjíríà yìí? Nígbà pé mi sì kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń kọ́lé, mo sì ra dredging ní 60,000 naira, 67,000 naira pa tipa tọ́dẹ̀ wá ń dà. Iyẹ̀pẹ̀ dredging from there ẹ wo ibi tí wọ́n padà lọ láǹdì sí. Síbẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà tí ìròrí yín adẹ̀ ń sọ lójoojúmọ́. Síbẹ̀ a máa tún rí àwọn kan tó tún máa jáde, àwọn máa sọ Tinubu làwọn máa dìbò fún. Listen, ẹ máa dẹrú o. Ṣé wọn náà ti rí pé gbogbo àwọn gómìnà
láti ọ̀dọ̀ PDP gbogbo wọn ti lọ ń decamp padà sí PDP APC báyìí nítorí pé wọ́n rí i pé ìjọba APC tẹ̀rí ẹni tó bá máa gbà lọ́wọ́ wọn ó máa lágbára. Wọ́n ti ń decamp síbẹ̀ kí gbogbo wọn lè jọ fọ́ gbogbo ẹ̀ lójú kí gbogbo ẹ̀ lè bàjẹ́ tí Nàìjíríà lè fọ́ pátápátá. ṣé the only thing tá a bá ní a ní àwọn ajìjàǹgbara the only thing ni kí wọ́n jáde tán pátápátá kó jáde tán ẹ mo sọ débi kan gbà kan pé tí ebi bá pa yín tán tẹ́bi ń pa yín tẹ̀ ń kú sójú títì ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dìde ogun. Ìgbà tí mo béèrè lọ́wọ́ ẹni tó ń ta blọ́ọ̀kì lánàá pé èlò wa ní blọ́ọ̀kì 6 ní Abẹ́òkúta ó ní 800 naira ní blọ́ọ̀kì 6 kan 800 naira blọ́ọ̀kì 6 tèmi rà ní 35 naira rí tí mo rà ní 45 naira rí tí mo rà ní 70 naira rí blọ́ọ̀kì 6 wá di 800 naira ní àkókò Tinubu. Ẹ̀yin dẹ̀ ń pariwo wípé ó máa ṣe ẹ dẹ̀ ń sọ wípé àlóhùn ló lè ṣe ẹ ń sọ wípé ìlú dẹrùn. Apart from that níṣẹ́ lẹ tún sọ wípé àlóhùn ni the best president. Níbo ni Tinubu ti jẹ́ the best president of Nigeria? Tell me. Blọ́ọ̀kì 6 ni o ẹni tó bá wá mú ẹ pé bóyá o ti máa ń barajà ló lè ta fún ẹ ní 750 ní Abẹ́òkúta ni mo ń sọ̀rọ̀ yìí. Wọ́n á béèrè lọ́wọ́ ẹni pé kí ló ṣẹlẹ̀ ó láwọn ní dredging gan àtàwọn tó ń lọ ń gbé wọ́n ti kóra wọn lọ sí court. Ṣèjọba máa lóun rí ẹ? Kí ló fà á tí dredging fi wọ́n? Kí ló fà á tí yẹ̀pẹ̀ fi wọ́n? Kí ló fà á tí sìmẹ́ǹtì fi wọ́n? Kí ló fà á tí gíráfù fi wọ́n? Èèyàn kan wá dìde ó níyẹ kí wọ́n ṣe òfin wo ló fẹ́ ṣe? Kò sí òfin tí Sanwó-Olú ṣe lórí ọ̀rọ̀ ilé gbígbé nílùú Èkó yìí tó lè work láéláyé if they have not go through gbogbo tí mo ti sọ sẹ́yìn kí wọ́n lọ ṣiṣẹ́ lé lórí because ẹni tó kọ́ ilé ó kọ́ ilé pẹ̀lú owó tó pọ̀ ni ó wà lílè sọ fẹ́ni tó kọ́ ilé yẹn wípé iye owó tó kọ́lé kó lọ fi ilé yẹn rent as a less value to it is not possible. The reason for this video I am not a blogger ṣùgbọ́n àwa máa rí òtítọ́ a máa sọ a dẹ̀ máa dúró tì pa a máa kó lè wà nínú rẹ́kọ̀dù nígbà tí ẹ̀yin ọmọ Nàìjíríà kò sí ìdìbò tẹ́lẹ̀ ìdìbò wá gbóhun tí kìíní sọ o very dark man mo rí fídíò ẹ̀ kan lénìí gbóhun tó sọ kò sí ìdìbò kan tẹ́lẹ̀ ìdìbò tó rí ìdì lọ́dọ̀ àwọn Tinubu náà ló máa ṣe second term. Olúwa sọ wípé ó máa ṣe second term wàláì ó máa ṣe second term. Kò sóhun tí Nàìjíríà lè ṣe Olúwa wípé ó máa ṣe kò sí ohun tẹ́ lè ṣe ọ̀nà kan tẹ́ lè fi jẹ́ pé kó má rí ṣe àfi tẹ́ bá bẹ̀rẹ̀ ogun kẹ́ bẹ̀rẹ̀ ogun tí wọ́n ń pè ní no retreat no surrender ká bẹ̀rẹ̀ sí máa lọ protest up and down strong one. Ó máa rí ìkejì ṣe o tẹ́nà kejì ṣùgbọ́n nínú tẹ́nà kejì yẹn nínú ìran a ò rí pó parí ẹ̀ ṣùgbọ́n máa ṣe tẹ́nà kejì Olúwa ló sọ bẹ́ẹ̀ mo fi ayé àti ọ̀run bú rẹ̀ but the only reason tí kò lè fi ti ṣe àfi tẹ́ bá dìde strong protest ní gbogbo all over Nigeria kí wàhálà bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ sẹ́ because ibi tí ìlú yìí dé lónìí Tinubu ló bàjẹ́ débẹ̀ tí ẹ ò bá dẹ̀ lè tún ṣe ẹ dá padà sọ́wọ́ àwọn tẹ́ ẹ ti gbà kí àwọn price nǹkan tá à ń rà yẹn kó padà sípò bẹ́ẹ̀ kì í ṣe pé kẹ́ ẹ wá bà gbogbo ẹ̀ jẹ́ times five ní gbogbo nǹkan tá à ń rà come and hear gbóhun tí kó wá gbóhun tí very dark man sọ nínú fídíò yìí mo sì máa attach ẹ pẹ̀lú fídíò yìí bọ̀ wá gbóhun tó rí.
to legalize voting without PVC in 2027. Tinubu, Tinubu, Tinubu. They don't use like talk now, so that when it happens, it don't go surprise you again. So basically, in a nutshell, in 2027, all these people, they don't need your vote again. They will just print that paper. They'll come carry some, because now only I if you provide the paper where we go vote, right? What they will now do is simple. They'll print papers where people go vote on, carry and go the normal location for voting. Then they'll print extra ones where they'll keep for house. APC now will come just do like this. You know, last year when I said nobody can. Ṣé wọn náà ń gbọ́ ohun tó sọ? Mo ṣì máa àtàṣe o. Mo ṣì máa àtàṣe. That is tírú nǹkan báyìí bá padà ṣẹlẹ̀. Gbogbo owó tó láwọn fi ṣe kíní voters card, gbogbo ẹ̀ ti wọgbó nìyẹn. Ṣé wọn náà rí? Gbogbo owó tí ó ní yẹn, everybody must have a voters card. Now, òun ni very dark man tún sọ nínú fídíò yìí wípé INEC ní wọn ò nílò yẹn mọ́ láti fi dìbò ní 2027. Tinubu has everything lọ́pọ̀lọpọ̀ tó fẹ́ ṣe. Tinubu ti cultivate Nàìjíríà pátápátá, ìjọba Nàìjíríà, adájọ́ Nàìjíríà, àwọn ọlọ́pàá Nàìjíríà, gbogbo nǹkan pátá they work for Tinubu. Àwa ò ní kẹ́ ẹ má wàá gbé wa o. Baba confirm JP náà lórúkọ wa ń jẹ́ o. But I want to tell you that I am a lover of truth. Kí ló ṣẹlẹ̀ l'Amẹ́ríkà tí gbogbo ọmọ Amẹ́ríkà jáde tán ní every state tó wà l'Amẹ́ríkà ni wọ́n ti jáde, because American citizens, they are protecting their country, not to destroy. We are citizens. Tinubu also is a citizen, and one citizen in a country are destroying a country. Likewise, all the citizens that is left, we own this country together. Come on, budget. I don't talk because I want to collect money from YouTube. Ẹni tó ń gbọ́ mi mọ̀ mí dáadáa. Kò sí nǹkan tó kè mí pẹ̀lú yẹn. But YouTube fún mi lórí ọ̀fẹ́ àti pass message mi sí àwọn èèyàn. Jọ share video yìí. Jẹ́ kí video yìí dé ọwọ́ àwọn tó jẹ́ kó dé. I need a protest gidi. This country, Nigeria, need a great protest. Mo sọ fún ẹ nínú video tí mo drop last. Ṣèyí Tinubu máa di gómìnà Lagos State torí ó máa wọlé láì ka ìbò rárá, ó máa débẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá jẹ́ ó débẹ̀ tàbí tó fi ọwọ́ agbára yìí náà débẹ̀, ẹni tó ní ilé will be homeless. Kékeré ló ṣì tí wọ́n ń ṣe yìí o. Tí Ṣèyí Tinubu bá débẹ̀, those people who have house will be homeless. They all máa fọ́ ilé yín, wọ́n á gba bẹ̀ lọ́wọ́ yín ni. Bó bá débẹ̀ pẹ̀rẹ́, ẹ mọ̀ wípé ó ṣeé ṣe kí Tinubu yìí gan fún rẹ̀ kó yọ Lagos State kúrò nínú Nàìjíríà kó lóun lòún fẹ́ lọ máa rúgbò ẹ̀ fúnra òun. Gẹ́gẹ́ bí ìran t'Olúwa fi wọ́n wá, tó jẹ́ pé ibi tó máa wá padà wá sẹ́tù sí. Tẹ máa gbọ́ pé òun ti yọ bíbà kúrò nínú Nàìjíríà o, ibíbà another country ló tún jẹ́ o. Tẹ bá gbà wọ́n láyé, àbí kí wọ́n lo gbogbo ohun tó wà lọ́pọlọ wọn yìí láti ṣe, tẹ́yìn èèyàn yìí Nigerians yìí tẹ́ ò dìde láti fight for your right. I told you during the struggle, alákọ̀ọ́kọ́ ta struggle, that ìgbà tí ìyà bá jẹ yín tán, you will stand up to fight for your right. Ìyà ò tún tí ì jẹ yín báyìí, ẹ lè rí ilé kọ́. Ẹ̀wọ̀n ní láńlọ́ọ̀dù wá ń gbowó lé sókè, ẹ wá bẹ̀rẹ̀ sí ń pariwo. Ìwọ mọ iye owó tí láńlọ́ọ̀dù fi kọ́lé. Àbọ̀ wá bá nìyẹn, mo sì máa sọ yẹn nínú fọ́nrán mi. Màá sì tún sọ yẹn tó pé mo sì tún rán àwọn messages tó ń wọlé. Ẹ̀yin lè máa jẹ ìyà ẹ̀.
ohun táwa ṣe sílẹ̀ tọ́lọ́run ti dọ́gbọ́n ṣe fún mi kò lè bàjẹ́, a sì máa jẹun jẹ. Ṣùgbọ́n ẹni tí kò wá tí ì ní ńkọ́, ṣèbí nítorí yín làwa ṣe ń jà. Ẹ̀yin wọ́n ń pariwo wípé àǹtí torí ọjà ń pariwo wípé ta ló ń jà lẹ́ǹkùlé òun. Aníbà alọ́mọ aní gbogbo ẹ̀, àwa ń wá síta to risk our life. Tá dẹ̀ mọ̀ pé it is never a risk. Ẹni tó bá ti bí bẹ́ẹ̀ to be an activist, it is an activist. Kò sóhun tá a fẹ́ ṣe. We will bọ́bá ti ẹ̀ ń rọ̀ wá gan, we will continue saying because we don't like lies, we like truth. We don't support lies. Now, question tí mo fẹ́ jẹ́ kí ẹ bá wa béèrè lọ́wọ́ bàbá Tinubu, lọ́wọ́ kí ló ti ń pe gọ́vùnà Èkó yìí, Sanwó-Olú, kí ló ṣẹlẹ̀ sówó iyẹ̀pẹ̀ tí dredging fi tún wọ́n bẹ́ẹ̀. Ẹ bá mi send fídíò yìí sí. Ẹ béèrè lọ́wọ́ Tinubu, ẹ béèrè lọ́wọ́ dredging ni that is nature. Nígbà tí epo bá ti ẹ̀wọ̀n tó jẹ́ pé inú ilẹ̀ náà láti ń wa epo, mo mọ̀ pé dredging gan máa wọ́n, kò sóhun tí kò ní wọ́n láyé. Dredging ni òkú òǹbí tó wà, wọ́n sì ń gbẹrù. Kí ló ṣẹlẹ̀ tó fi wọ́n? Blọ́ọ̀kì 9 ó ti di 800 naira, mo sọ lẹ́ẹ̀kan, ní Abẹ́òkúta. Ẹni tó bá láìkì tó pé o máa ń barajà ló lè ní kó mú 750 naira wá. Blọ́ọ̀kì 6 nìyẹn o. Mélòó wá ní blọ́ọ̀kì 9 inches. It is time, Nigeria, for you to wake up. It is time for we to fight for our right. It is time for we to make a protest of no retreat, no surrender. Wọn ò lè pa gbogbo wa tán. Àwa kan náà, àwọn kan náà ló máa fi ẹ̀jẹ̀ wọn lélẹ̀ kílùú ilé dà. Òun lè rí tí Ibrahim ń ṣe ní Burkina Faso yẹn. That man is building the country. Mélòó Tinubu èèyàn kan ṣoṣo lórí àwa ìbátan ní ìbátan 130 million. Ló ti jẹ́ pé nínú 130 million náà, àwọn bíi 20 million wọ́n ti gbàbọ̀dè fún orílẹ̀-èdè Nàìjíríà. Okay, àtàwọn tí àwa ebi wọ́n ń pa àtàwọn tí wọ́n ń gbádùn, ṣé àwọn tí wọ́n ń gbádùn tún àwa tẹ̀bi ń pa ni? We can handle them. Ìjì mélòó ló jà l'Amẹ́ríkà tí gbogbo àwọn ọmọ Amẹ́ríkà ti jáde? They protect that country as a citizen. Can we be folding our hands? Ìbànújẹ́ ló ń jẹ́ lọ́kàn mi pé ṣáwọn èèyàn yìí lóògùn fún yín ni. Oògùn tó bá dẹ̀ ló máa expire ńjọ́ kan. Oògùn máa expire. Àwa mọ̀ nípa oògùn dáadáa. Tó bá déyàn kan bá oògùn kan dọ́dọ̀ wa, wọ́n fẹ́ ṣe oògùn ìfẹ́ràn, wá ní oògùn ìfẹ́ràn kẹ̀. Oògùn máa expire. Ìfẹ́ràn máa expire. Obìnrin tó bá fẹ́ jẹ́ kó fẹ́ tọkàntọkàn fúnra ẹ̀ tán, ìyẹn ni kò lè expire. Tó o bá dẹ̀ fẹ́ obìnrin, wo obìnrin yẹn náà dáadáa kó o tó padà fẹ́. Tó o bá lọ fẹ́ obìnrin tí òjò fẹ́, kò sí nǹkan táwa náà lè ṣe. Ṣá ò lè ṣoògùn fẹ́ kó ṣiṣẹ́. I am telling you, kó lè ṣiṣẹ́, ó máa expire. But tó o bá fẹ́, tẹ́ ẹ fẹ́ ra yín láti inú, ó tán. Tẹ́ ẹ bá ti ṣe nǹkan tó lòdì sí ìfẹ́ máa continue. Bí ẹ bá ṣe nǹkan tó lòdì sí ìfẹ́, nífẹ̀ẹ́ fi ní problem. Ṣé mo kọ̀ débẹ̀ ni oògùn máa expire. Mo kọ̀ sáré yà síbẹ̀ ni. Ìgbà tí kìí ṣe páwọn èèyàn yìí fi oògùn mú yín, ohun tẹ́ ẹ wá fẹ́ jẹ kò jẹ́ kẹ́ ẹ gbọ́n. O sì máa ṣe fídíò fún lẹ́gẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ lẹ́nu ẹ̀. Nítorí pé ẹ̀ ń jẹ lábẹ́ Tinubu, ẹ̀ ń jẹ lábẹ́ ọmọ Tinubu, ẹ wà òkè, ẹ ò dẹ̀, kò sí nǹkan tó dẹ̀ kàn yín pẹ̀lú àwọn tí yà ń jẹ àtàwọn tó ń kú lójoojúmọ́. Ẹ wo iye àwọn ọmọ tó ń lọ sí Libya lójoojúmọ́. Libya gan fún rẹ̀ ti ń fi àwọn ọmọ ṣògùn owó. Tí kò sí ọmọ tó lọ sí Libya yẹn, tó bá lọ á sí ọwọ́ ọ̀gá tí kò dáa, ẹ kàn máa gbọ́ pọ́n ní wọ́n ti ń máàdì, Oríyọmí ó sì ń tírìtì kéèsì kan, ọmọ kan tó máàdì. Kò ń ṣòun nìkan, the ameni díẹ̀ tí wọ́n ti máàdì. Èyí tí kò tiẹ̀ sọ fún ìyá ẹ̀ kó tó travel, èyí tí kò ní ìyá kò ní bàbá tó lọ. Àìmọye èèyàn ló ti fi ṣògùn owó ní Libya. Ìyẹn tún kéré. Àìmọye àwọn èèyàn ló kú sí Sahara Desert tí wọ́n lọ ń gbà yẹn. All because Nigeria is not okay. Ẹ̀yin ìdẹ́kẹ̀rẹ́
you don't need nǹkan tó ń pé àwọn èèyàn yẹn ń sọ tí ń lọ́wọ́ nìyẹn that you should go and fix your country. Ẹ jẹ́ ká jọ dúró sí ìgbà to fix this country. We can fix it by rising up today and fight against these people. We can fix this country. This country is a blessed country. It's a wonderful country. It's a great country. Nigeria is a great country. It is the leader that is controlling us that they are fake. Kò sóhun tẹ́ lè ṣe fẹ́ mi o. Èmi ò níbi kan tí mo ti fẹ́ kúrò, mi ò ní sám torí pé èèyàn kan wá lọ ń threaten àwa o. Wọn ò lè threaten àwa, ìlú yìí náà la dẹ̀ máa wà. We will come out for you every day. I, Prophet Ololade Alaba Shomiwa, that people knows Baba Confirm JP. I'm going to come out for you every day. Immediately I saw what is wrong, I will come out for you. The only way, it is strong protest. Because these people won't ban Nigeria. They are destroying Nigeria. They are destroying Nigeria. President Iwoloje tọmọ ẹ̀ náà wá ń sọ̀rọ̀ pàṣàpàṣà ní Nàìjíríà yìí. Tinubu jẹ́ president, òun ló jẹ́ president tó yẹ pé tí ìlú yìí ò wà òkè rárá, ìlú yìí ò wà òkè sẹ́. Nigeria is not okay. The Nigerians also, they are not fine. It is not, we are not well. Everything is not well. Tàbá sọ̀rọ̀ ẹni ká lọ mórí wá nítorí pé ẹ̀ ń jẹ lábẹ́ Tinubu. Tàbá sọ̀rọ̀ ẹni ká lọ mú ọrùn wá nítorí pé ẹ̀ ń jẹ lábẹ́ Tinubu. Nítorí pé ẹ wà lábẹ́ ìwà ìbàjẹ́ láti ba ìlú yìí jẹ́. Bámúbámú ni mo yó òun lẹ́yìn ṣe ẹ ò mọ̀ bí ebi ń pa ọmọ ẹnikẹ́ni. Ebi ń pa wá, ìyà ń jẹ wá gidigidi gan. Nǹkan ń ṣẹlẹ̀ lágọ̀ọ́ ara wa. Àwọn èèyàn kú lójoojúmọ́, wọn ò rówó hospital. Ọmọ kan bí a mo lè ṣe rí fídíò ẹ̀. Inú ibi báyìí ló máa wà tó pé kò sí TikTok bí. Is a member of my church. Mo kọ̀ rí ni tó kàn ń sunkún, tó ń sunkún nínú ilé, tó ń yíra mọ́lẹ̀ lórí TikTok. Wọ́n pe irú nǹkan máa lọ rí problem o. Mo bá pè kí ló ṣẹlẹ̀, ó lóun sick láti jẹta, kò sówó, kò sẹ́ni tóun máa pè, kò sí ó sì kìkẹ̀, kò sówó, kò sẹ́ni tó máa pè. Mo bá drive down lọ pé kí n tiẹ̀ lọ wo bí òtítọ́ ni mo dẹ̀ délé ẹ̀. The same thing ni mo rí, ó ti wà reckless. Mo ní láti send owó kó lọ pe ẹni tó máa treat ẹ̀, wọ́n treat ẹ̀. Bí ìyẹn ò bá rẹ́ni tó máa rescue, ìyẹn ti kú nìyẹn. Ìyẹn náà kú. You are killing people every day. Ẹ ò care about the judgment day. I know they preach for you about the judgment day again. You don't care what you want to go and face in the hand of God. Ẹ̀yin ò care mọ́. Ẹ ti jẹ ahun, ẹ ti gbé ahun mi. Ẹ̀yin ò care ohun tó lè ṣẹlẹ̀ sí lọ́jọ́ ìgbéǹde àlìkíámọ̀ mọ́. Àwa náà dẹ̀ care kankan mọ́ láti preach nípa ìgbéǹde àlìkíámọ̀ fún yín mọ́. We need to rise up, every youth now. Ebi ń pa wá, nǹkan wrong. Life has turned upside down. Máa attach fídíò ọ̀gbẹ́ni wọn kẹ́lẹ̀ mọ̀ pé gbogbo plan wọn Tinubu ti captivate everywhere. Torí ẹ̀ lẹ ṣe pé other parties which is PDP tí kò ní orí tó ń rò yẹn, they are decamping. Olè ní gbogbo wọn. Ohun tí àwọn nìkan máa jẹ lọ́n wá. Wọn ò kíyà nípa pé tẹ̀yìn bá kú ọmọ Nàìjíríà. Mo tún bá yín sọ̀rọ̀ ní èní yìí lè nǹkan sí pé kẹ́ ẹ dìde ẹjọ́ tẹ̀ ń rò lórí íńtánẹ́ẹ̀tì yìí kò lè ṣe àfi tẹ́ ẹ bá dìde ṣáà àwọn ọmọ Amẹ́ríkà bọ́ ṣe dìde tán ẹni bí wọ́n ṣe dìde àfi kẹ́ ẹ dìde. No retreat, no surrender. Orúkọ tèmi ò yí padà o, Baba Confirm JP náà ni. Ọdún ní mi kì í ṣàìmọ̀ lóko. Share fídíò yìí jẹ́ kí ó tẹ àwọn èèyàn lọ́wọ́. Things is wrong. No food. Ráìsì tẹ́lẹ̀ ń ṣe Nàìjíríà yìí tẹ́yìn lẹ́ ń ṣe kò ṣe é jẹ lẹ́nu. Ráìsì tẹ́ ń ṣe Nàìjíríà ẹ ti bọ́dà látọjọ́ yìí ẹ ò ṣì bọ́dà because you want to suffer your people. Tí bọ́dà bá open wàá tún rí pé nǹkan tún máa lọ́lẹ̀ dáadáa. Àwọn èèyàn á lè jẹ oúnjẹ tó wù wọ́n. Ẹ ti bọ́dà pa Tinubu. Why you cannot open that border? Because ẹ ti wo awo ọ̀dájú. Kì í ṣe pé bóyá èèyàn ẹ lọ ṣe awo, ṣùgbọ́n nínú ọkàn yín awo ọ̀dájú ń bẹ nínú yín in order to suffer your people. Listen to me.
ẹ ò lè go ẹ ò lè pass through ìdájọ́ Ọlọ́run. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, ṣùgbọ́n kẹ́yìn tó pa wá tán àwa máa jáde láti máa sọ̀rọ̀ àlàáfíà ní fún mi. I see the kind of people wey use as in suicide. Akpabio and Wike, these stone cold men. Hey! The news says INEC moves to legalize voting without PVC in 2027. Tinubu, Tinubu, Tinubu. They don't use that talk am now, so that when it happen, it no go surprise you again. So basically, in a nutshell, in 2027, all these people, they don't need your vote again. They will just print that paper. They will come carry some, because now only INEC will provide the paper where we will vote, right? What they will now do is simple. They will print papers where people go vote on, carry and go the normal location for voting. Then they will print extra ones where they will keep for house. APC now, we can't just dig there to do like this. You know, last year, when I said nobody can challenge Tinubu until 2032, Tinubu will do 8 years. They say they don't pay me. They say Tinubu don't pay me, an APC boy. You people are not seeing what I am seeing. Tinubu get the mind, he has the balls. And see the kind of people who use as in suicide. Akpabio and Wike, these stone cold men. See what they don't carry themselves now won't do. So in that 2027 election now, zero. And as of today now, you see how many senators, how many governors, they don't start to decamp, they go APC. No opposition again. President Bola Ahmed Tinubu the Jagaban. When I called him a strategist, they say they don't pay me. Say, are they supporting Tinubu? No. I was telling you people that this man is a stone cold. You need different pattern of approach to follow this guy, man. Person never enter power. He tell you, say, Milo come. You never reach power. You don't even know I want to get him. If they tell you, I say, Emilio come. It is my turn. Now when you come this seat, now you walk out on sit down. See 2032. See 2032. But now you know the plan one I want to take use. Because this guy, man, I'm not trying to kill anybody's soap. I'm just here to say, I said it. I said it. From nowhere, they start propaganda. You know, like Igbos. You know, do this one. You know, like Hausa. They don't pay him. It's being used by the government. It doesn't stop by the government. No, it is because we don't see front. Hey, Tinubu. Corruption. No, nobody, if not for corruption, I'm not sure say or if you calculate all the old regime, whatever happened to this country, both military regime, there's none as corrupt as this president regime, this Tinubu regime. There's none as corrupt as this APC president Tinubu regime. No one. Everything is being done for his good. It can't be as if all of them in just whole game bad. Everybody nine boy. Nobody get talk of him own for this country anymore. Nobody has a voice. Governor talk, they suspend them for 6 months. I say governor don't go beg now. Governor don't go beg. Anything we want may happen. This is the Jagaban. You see? Our votes don't count no more. Your votes will not count. Nothing like we are going to vote. So if you like, go vote. If you like, no vote. Anything they want to do in 2027, they will do it by hook or by crook. God damn it, man. God damn it, man. I have a message for this on Wiki, and that will be my first post tomorrow morning. I have it, that for Wiki especially. That tomorrow morning, my first post is for Wiki in the morning. So anybody who know Wiki, may they send this video, give and say, okay, very damn as in first post of tomorrow will be specially for this on Wiki. And I'll